àìlẹ́kọ̀ọ́ òun ló ń dà wá láàmú, àìnílàákàyè òun ló ń bayé wa jẹ́ lọ. Ẹ jẹ́ ká wá gbé sórí làákàyè. Ṣé àlẹ́kọ̀ọ́ lẹ́nìkan lọ ṣe fọ́tò jáde ìyẹn artist àti actress tá a wá ń rà tá à ń gbé sí pẹpẹ? Ẹ gbé sí pẹpẹ ẹ tún fi ń ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì. Jésù ti jọba ó jọba, Jésù ti jọba, bàráyé fẹ́ bàráyé kọ̀, Jésù ti jọba. Ṣé wọ́n bá yín jiyàn sí? Bíbélì sọ nǹkan kan tọ́lọ́run sọ. Ọlọ́run sọ nínú ẹsẹ̀ Bíbélì kan pé Ọlọ́run owú ni mí, èmi a máa bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní lọ dé ìran kẹrin. How many years ní ìran kan? Ìran kan mi ní 1 century. 1 century is 100 years. Àwọn bàbá wa ti ṣe kọjá. Ṣé orí generation ti wá yìí ṣé kò yẹ kó parun lóhun tí ò ń ṣe nǹkan òtítọ́ tí wọ́n gbé kalẹ̀ fún wa ń gbà yẹn? Ká tẹ̀wá sọ pé àwọn bàbá wa yẹn wọn ò ní ìmọ̀ tó. Ìjẹ́ ṣáwa náà ò ní ìmọ̀ tó láti lè sọ pé ohun tó ń ṣe yìí kì í ṣe òtítọ́. Jésù wa kọ́ ni fọ́tò yìí. Ibo la kọ sílẹ̀ ẹ̀ wà pé Jésù ya fọ́tò. Bójú bá ń ṣe pin bí a ò bá yọ ká fi hàn ojú, ó ṣeé ṣe kójú yẹn má mọ̀ pé ohun tóun ṣe yẹn kò dáa. Ṣùgbọ́n tá bá yọ báyìí tá bá fi wọ̀n ojú tó ti rí wo pé tó ṣe àwa ò pé má jẹ́ kóun ṣe pin mọ́. Eléyìí náà kò bójú mu tó. Òun la ṣe ń sọ fún yín. Ẹ tí lè fẹ́ bọ́nà bíbá ìyọ pé ẹ ti pe ẹ̀mí Jésù sínú fọ́tò yẹn àbí ẹ ti pe ẹ̀mí Màríà Wundia ìyá Jésù Kristi Olúwa wa, ẹ ti pẹ̀mí ẹ̀ sínú fọ́tò tẹ́ra àbí? Làákàyè orí wa ẹ jẹ́ kó máa pé ń gbà mí. Àwọn wòlíì pẹ̀pẹ́ kan tó bá ti ya àgbà bíi rúmà palọ̀ báyìí, àwọn á lọ ṣe ẹgbẹ́ kan nínú palọ̀ wọn. Wọ́n á mú kántà kékeré, wọ́n á gbé síbẹ̀, wọ́n á lọ wá aago, wọ́n á lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ, wọ́n bá ọ̀rọ̀ ọ̀pá, wọ́n á lọ ra fọ́tò Robert Powell, wọ́n á gbé sí kọ́nà. Tó bá máa ṣí pẹ́pẹ́pẹ́, wọ́n á lọ mú fọ́tò, wọ́n á lọ mú kándù, wọ́n á tọ̀ síwájú fọ́tò, wọ́n á náà wọ́n ká sáàmù sí, ó fẹ́ ṣiṣẹ́ gbàlà, ó fẹ́ ṣiṣẹ́ ìwòsàn. Ẹyẹ jẹ́ ká tọ́ra wa jẹ́. Alágbẹ̀dẹ tó ń lurin ní ojú kan. Àwọn àgbàlagbà, àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá, wọ́n á ní àmì lórí ọ̀rọ̀ àwa Kristẹni tí a máa ń gbé fọ́tò àwọn Robert Powell àti fọ́tò ẹni tí wọ́n sọ pé òun ni Màríà Wundia ìyá Jésù. Torí wọn gangan mo ti ṣe padà wá. Pàtàkì jùlọ àwọn ìjọ tó ń lo àwọn fọ́tò yẹn tí wọ́n máa ń bàbàrà fọ́tò yẹn kọjá ohun tó yẹ. Ṣé ká sọ pé àìlóye Bíbélì tàbí àìnílàákàyè Bíbélì, àìmọ̀ Bíbélì dáadáa, àìmọ̀ ìtọ́pinpin ẹ̀, tàbí ká sọ pé wọ́n ò mọ ìjìyà tó wà nínú nǹkan tí àwọn ṣe yẹn. Wọ́n fi ẹni tí ò ń ṣe èèyàn wọ́n fi rọ́pò ẹni yẹn. Nínú òfin ìjọba pàápàá ọ̀fẹ́ǹsì ni. Lọ gbé fọ́tò ẹnìkan jáde tí kì í ṣe ẹni yẹn. Kí ló dé tá a fi ń lọ gbé fọ́tò àwọn artists, fọ́tò àwọn actress tá à ń pè ní Jésù, tá à ń pè ní Màríà? Kí ló dé? Ṣé ẹni tẹ́ ẹ gbé fọ́tò ẹ̀ tẹ́ ẹ fi fọ́tò ẹ̀ jò ṣọ́ọ̀ṣì yẹn tọ́ba tó pé ká wá ṣèdúpẹ́ alága, ẹ̀yin gángan mo bá wí o. Ẹ̀yin ìjọ tẹ́ ń wọ white yẹn, àwa ìjọ aláṣọ funfun yẹn, mi ìfẹ́ yà, mi ìfẹ́ là ní o. Tẹ́ bá máa gbé bàsíà funfun
tẹ́ ẹ máa ní ẹ̀ ń ṣèdúpẹ́ Jésù ẹ̀ ń ṣèdúpẹ́ Màríà ṣé Jésù yín òun nìyẹn ṣé Màríà yín òun nìyẹn ẹ tí lè fẹ́ bọ́nà bíbá ìyọ pé ẹ ti pe ẹ̀mí Jésù sínú fọ́tò yẹn àbí ẹ ti pe ẹ̀mí Màríà Wundia ìyá Jésù Kristi Olúwa wa ẹ ti pẹ̀mí ẹ̀ sínú fọ́tò tẹ́ra àbí làákàyè orí wa ẹ jẹ́ kó máa pé ń gbà mí Bíbélì sọ nǹkan kan tọ́lọ́run sọ Ọlọ́run sọ nínú ẹsẹ̀ Bíbélì kan pé Ọlọ́run owú ni mí èmi a máa bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní lọ dé ìran kẹrin how many years ní ìran kan mi ní 1 century is 100 years 400 years lọ́lọ́run sọ pé òun máa fi bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ now àwọn bàbá wa ti ṣe kọjá ṣé orí generation tiwa yìí ṣé kò yẹ kó parun lóhun tí ò ń ṣe nǹkan òtítọ́ tí wọ́n gbé kalẹ̀ fún wa ń gbà yẹn ká tẹ̀wá sọ pé àwọn bàbá wa yẹn wọn ò ní ìmọ̀ tó ìjẹ́ ṣáwa náà ò ní ìmọ̀ tó láti lè sọ pé ohun tó ń ṣe yìí kì í ṣe òtítọ́ Jésù wa kọ́ ní fọ́tò yìí ibo làkọsílẹ̀ ẹ̀ wà pé Jésù ya fọ́tò kí lorúkọ photographer Jésù kí lorúkọ videographer Jésù àwọn tí wọ́n tẹ̀ ṣe kínní yìí àwọn tí wọ́n act ẹ̀ Robert Powell ìkànnì wọn sọ yìí pé ẹ jọ̀ọ́ ẹ má bà yé òun jẹ́ wájú Ọlọ́run tóun bá dé ṣọ́ọ̀ṣì òun àrí fọ́tò òun tó máa gbé sínú pẹpẹ tó máa gbé sẹ́gbẹ́ kan tó máa kọ Jesus is Lord sí òun ò kì í ṣe Jésù o wọ́n pe òun kóun wá ṣiṣẹ́ owó òun ni àwọn ọmọ Ìgbò ń tà fún yín wọ́n ń gbé káàkiri Mary mother of Jesus Jesus is Lord Jesus Christ ẹ jẹ́ ká kú òun eléyìí ká jáwọ́ kó òun àpọ̀n tí ó yọ ká lọ bómi lákàná ṣé gbogbo eléyìí tá à ń ṣe yìí kò tó kí àwọn mùsùlùmí kí wọ́n máa bú wa kí wọ́n máa sọ̀rọ̀ sí wa ọ̀pọ̀lọpọ̀ wọn sọ wípé àìlẹ́kọ̀ọ́ òun ló ń dà wá láàmú àìnílàákàyè òun ló ń bayé wa jẹ́ lọ ẹ jẹ́ ká wá gbé sórí làákàyè ṣáà lẹ́kọ̀ọ́ lẹ́nu kọ́ lọ ṣe fọ́tò jáde ìyẹn artist àti actress tá a wá ń rà tá à ń gbé sí pẹpẹ ẹ gbé sí pẹpẹ ẹ tún fi ń ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì Jésù ti jọba ó jọba Jésù ti jọba bàráyé fẹ́ bàráyé kọ̀ Jésù ti jọba ṣé wọ́n bá yín jiyàn sí ṣó dìgbà tẹ́ bá gbé fọ́tò yẹn dání tẹ́ ẹ fi jó kó tó mọ̀ pé Jésù ti jọba iṣẹ́ kí ni fọ́tò yẹn ṣe nu ṣọ́ọ̀ṣì yín tẹ́ ẹ gbé sí iṣẹ́ wo ló ṣe nu pẹpẹ yín tẹ́ ẹ gbé sí iṣẹ́ wo ló ṣe ń kọ̀rọ̀ yàrá yín tẹ́ ẹ gbé sí àwọn wòlíì pẹpẹ ẹ̀pẹ́ kan tó bá ti ya àgbà bíi rúmà palọ̀ báyìí àwọn á lọ ṣe ẹgbẹ́ kan nínú palọ̀ wọn wọ́n á mú káńtà kékeré wọ́n á gbé síbẹ̀ wọ́n á lọ wá aago wọ́n á lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ wọ́n bá ọ̀rọ̀ ọ̀pá wọ́n á lọ ra fọ́tò Robert Powell wọ́n á gbé sí kọ́nà tó bá máa ṣí pẹ́pẹ́pẹ́ wọ́n á lọ mú fọ́tò wọ́n á lọ mú kándù wọ́n á tọ̀ síwájú fọ́tò wọ́n á náà wọ́n ká sáàmù sí ó fẹ́ ṣiṣẹ́ gbàlà ó fẹ́ ṣiṣẹ́ ìwòsàn ẹyẹ jẹ́ ká tọ́ra wá jẹ́ ojú ti là kọjá gbogbo rádaràda yìí ẹ jẹ́ ká kó ònú àpọ̀n tí yóò yọ o ẹ jẹ́ ká lọ gbómi lákaná gbogbo ìjọ tó ń ṣerú nǹkan báyìí ẹlẹ́bọ ni yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbé fọ́tò Jésù tẹ́ ẹ fi ń ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì ẹlẹ́bọ ni yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbé fọ́tò Màríà Wundia tẹ́ ẹ fi ń ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì ẹlẹ́bọ ni yín ẹ̀yin ni mò ń bá wí o àwa àjọ aláṣọ funfun kan tá a máa ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo Kristẹni ló ń ṣe bẹ́ẹ̀ o kì í ṣe gbogbo Kristẹni ló ń ṣe bẹ́ẹ̀ bójú bá ń ṣe pin
bí a ò bá yọ ká fi hàn ojú ó ṣeé ṣe kójú yẹn má mọ̀ pé ohun tóun ṣe yẹn kò dáa ṣùgbọ́n tá bá yọ báyìí tá bá fi wọ̀n ojú tó ti rí wo ìpè tó ṣe àwa ò pé má jẹ́ kóun ṣe pin mọ́ eléyìí náà kò bójúmu tó òun la ṣe ń sọ fún yín ó ṣeé ṣe tá a ṣe mọ̀ òtítọ́ yìí tá a bá sọ fún yín ọlọ́run lè fìyà jẹ wá ẹ̀yin tẹ́ ẹ tún rà wá ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ wá fi ń ṣèdúpẹ́ ẹ̀yin náà ní ìyà lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ máa jẹ àní lọ́jọ́ kan àwọn kan tẹ̀ wá fi ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wa mo wá wò wọ́n títí nígbà tẹ́ni yẹn ti gbé jáde nínú báàgì báyìí ó ti wá wojú mi ó rẹ́rìn ibi tí mo jókòó sí mo bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn mi ò fẹ́ bẹ níyẹn nu jẹ́ lọ́jọ́ yẹn pé o ti fowó ṣòfò fọ́tò òyìnbó ló lọ́ra o fọ́tò actor ló lọ́ra o fọ́tò òyìnbó ló rà tó o pè ní fọ́tò ìyá Jésù yìí o fọ́tò actress ló rà o ò ra fọ́tò Jésù o torí pé kò sẹ́ni tó ya fọ́tò Jésù kò sí àkọsílẹ̀ àwọn kọ̀ọ̀kan wọ̀ tẹ́ pé a máa ń ṣe tí ò sí àkọsílẹ̀ ó lè fa ìyà fún wa ní ọ̀dọ̀ Ọlọ́run ẹ bá a pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kó dóko bá a bá sọ́dọ̀ tùlà mẹ́wàá àwọn tí ò ní gbọ́ wọn ò ní gbọ́ ṣùgbọ́n bẹ́yìn bá sọ pé ẹ ò ní gbọ́ àwa náà ò ṣetán láti gbà o Ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run á dá wa sí ó kó dóru ọ̀rọ̀ ní mídíà ire o.